أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض، والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله، رسول أمين، حبيب الله صفي الله، صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه ومن اتبع هداه إلى يوم يبعثون، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم. lẹ́yìn tá a ti kí ọlọ́run akíyà nígbà Muhammad sallallahu alayhi wa sallam, àwọn kan ni wọ́n júwe pàtàkì ọlọ́run àti ànábì fún wa. àwọn làwọn àlùfáà wa, àwọn olùkọ́ wa, àwọn tí wọ́n ti lọ qaddasallahu sirahum, àwọn tí wọ́n ń bẹ lẹ́nu àwọn àlùfáà wa, olùkọ́ wa, tawallallahu umurahum, gígùn ẹ̀mí àtàláfíà bá ní yọ̀ǹda rẹ̀ fún wọn. ẹjọ gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin alálùbáríkà, ẹ má bá mi sí à prógámù yìí. ẹjọ ẹ bá wa sí ààrẹ lógúnlógún, ẹ bá ní sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n. àwọn nǹkan tó ń dàrú, àlàyé lélẹ́yìí àti àkíyèsí inú tí ń dá àwọn mùsùlùmí lẹ̀ láàrin ìrìn àjò ẹlẹ́lẹ́sìn. èyí táwọn mùsùlùmí ń dálẹ̀ bẹ́ńbẹ́, èyí táwọn oníṣẹ̀ṣe ń dálẹ̀ bẹ́ńbẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọmọ àlá rẹ̀ àmọ́ kí ni tó pa wá pọ̀, àmọ́ kí ni tó pín wa lọ́tọ̀ọ̀tọ̀. ẹ gbọ́ gbogbo jẹ̀mọ́ ẹ̀yin olóríire, ẹ jọ ewé àti egbò ogún ta ni? ewé àti egbò ogún ta ni? ṣé dúkìá mùsùlùmí ni, àbí dúkìá oníṣẹ̀ṣe, àbí dúkìá àwọn kìrìsìtẹ́nì? ogún ta lewé àti egbò? asuli musulumatun yawmal qiyamah. tá a bá rí oníṣẹ̀ṣe kan tí wọ́n bóde tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ àbùkù kan sí Islam, táwọn gẹ́gẹ́ mọ̀ pọ̀rọ̀ táwọn ń sọ yìí ò rí bẹ́ẹ̀, wàláhì wọ́n mọ̀. ètò wa kọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ interrobis tí wọ́n ṣe yẹn, ètí àwa mùsùlùmí kan dálẹ̀ ńlọ́pọ̀ jù ń bẹ látara ìlara ẹgbẹ́ wa. ètàwà àfáà kan táwọn mùsùlùmí kan dálẹ̀, ó wà nù ń tọ́ fa àwọn ìsí àtàrífín àti àwọn àṣejù tá a rò páwọn oníṣẹ̀ṣe ṣe yẹn lọ. àwọn táwọn mùsùlùmí dálẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a bá rà àfáà kan tó bóde, àwọn mùsùlùmí kan tó ní ẹ̀yin oníṣẹ̀ṣe, àfáà kan tẹ́ bá ti bọ́ ogún bàbá yín lọ́wọ́ rẹ̀, ẹ mú dáadáa. ọwọ́ ń ka ogún, ọlọ́ àfàtẹ bá ti rí tí ń gúnṣẹ́, àfàtẹ bá ti rí tí ń já ewé tí ń wa egbò, ogún bàbá yín ni. ó sọ bẹ́ẹ̀? ta ló sọ bẹ́ẹ̀? sọ̀rọ̀ nìyẹn ni? ní kíni? at least kò sí nǹkan kan tó bí. wa alaikum salam. àbá Yunus olóyin, ẹ bá mi sí à program yìí. kò sí nǹkan kan tó bí tọkọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì wọ́n ń ṣe lára àfáà ẹgbẹ́ wọn, torí pé kì í sojúpò kan náà lájọ ń tọ́ inna sha'yakum lasatta. a kéwú bákan náà, a lè lò bákan náà. lillahil mashriqi wal maghrib, àti ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn, ìkápá gbogbo ọwọ́ Ọlọ́run ló wà. bàbá wa lẹ́nìkan ló ní agbára ibùyọ àti ibùwọ̀, gbogbo tí bẹ́ẹ̀ ta lónìí. tẹ́ ẹ bá ń sọ pé ewé àtegbò dúkìá bàbá àwọn oníṣẹ̀ṣe ni, sáàmù pé ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ní ń sọ, ìsọkúsọ gbá. àbálọ́tà àbá ti ń ṣe rúkìá, ìwú àfáà tó ń ṣe rúkìá tó ní rúkìá ló máa ń pa ẹ̀. òun fún yẹn ní túràrí, òun fún yẹn lágúnmú, òun fún ọfẹsẹ eléyìí wẹ, òun fún yẹn lágbo. ṣé kò kí n ṣe wí àtẹgbò lẹ́yìn lónìí?
séwé àtegbò wá jẹ́ dúkìá ẹnìkankan ni ibo ni ò ti séwé àtegbò ilẹ̀ kọ̀ọ̀kan lọ́lọ́run sọ̀míìtì ewé àtegbò tí ń wù ní ààyè kọ̀ọ̀kan àtẹ̀fàrúmẹ́ǹtì kọ̀ọ̀kan táwọn oníṣẹ̀ṣe bá tún lọ rárú slang yẹn mú tẹ́ fẹ́ máa fún wọn ní agbára tí ìṣe tiwọn dúkìá tí ìṣe tiwọn fẹ́ máa tì wọ́n sí mo tó rà àfáà kẹ́kẹ́ tó ní ẹ̀yin oníṣẹ̀ṣe àfáà tó bá ti lò ní àkáǹtì ogún bàbá yín ní bẹ lọ́wọ́ à sọ̀rọ̀ wà nìyẹn àbọ̀rọ̀ rádaràda èèyàn lákàǹtì ṣe lọ kí ni túmọ̀ kúndí táwọn àfáà nínú ilé èdè kéwù ní kúndí àkáǹtì ní túmọ̀ kúndí èmi ní àkáǹtì èmi mo lákàǹtì mo lè tí mo ní fúnra mi mo lè tí mo jogún sókùn bá bẹ́ẹ̀ nìkan wá nìyẹn. ta lẹ́nìkan tó wà láyé tí ò lákàǹtì àwọn ọmọ sùkúù gan lákàǹtì what is the meaning of note note tó ń kálukú ń kọ́ ọmọ sùkúù sẹ́ẹ̀mọ̀ pàkàǹtì ni tẹ́ bá ti rá àfáà tó lóun lákàǹtì ogún bàbá yín nù gbogbo àwọn àfáà ẹjọ́ ẹjẹ́ àsinmi àwọn ìlara tí mú ní sọ àsọjù ọ̀rọ̀ ìlara tí mú ní sọ àsọjù ọ̀rọ̀ kò dáa káàfọ́ máa polóògùn kì í sáfà nìkan gẹ kò dáa kẹ́nìbọ̀dì máa polóògùn torí gbogbo tí ń jí àṣẹ ọwọ́ ọlọ́run lọ́wọ́ a máa gbà pé oògùn wà àfa oògùn ṣe kí ni o oògùn ń bẹ àmọ́ kò dáa kéèyàn máa. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ̀ rán sí mi rè
wo mi sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ní +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. Pológun torí gbogbo tí ìjàsẹ̀ pátá ọwọ́ Ọlọ́run ló wà o aṣọ tí ń bẹ lọ́rùn wa yà sí Ọlọ́run ni o kò sẹ́ni kankan bí tí ń bẹ nú ayé yìí tí ò máa rotéètì ètò ìgbésí ayé rẹ̀ láàrin ewé àti egbò ewédú tá à ń jẹ ńkọ́ ẹ̀fọ́ tá à ń jẹ ńkọ́ ata tá à ń jẹ ńkọ́ ẹ̀bà tá à ń jẹ ńkọ́ àmàlà tá à ń jẹ ńkọ́ fùfú tá à ń jẹ ńkọ́ sẹ̀mó tá à ń jẹ ńkọ́ ewé àtegbò ní gbogbo ẹ̀ ṣe rí ẹ ní láti tó dá another problem mi sílẹ̀ táwọn oníṣẹ̀ṣẹ̀ wà èèyàn tí ó jẹ́ pé èèyàn ni ó tún máa he láti tún máa fi ta epo sí aṣọ àlà Islam tí ẹ bá dẹ̀ kẹnu bọ̀ ẹ̀yin ó ti gbàgbé pé ẹ̀yin lẹ fi ìlara dá wàhálà mi sílẹ̀ torí pẹ̀ ńlá ara àfẹ́ ẹgbẹ́ yín ṣé nígbà tí wọ́n kàwé ọdẹ jáfa ẹlòmíràn kàwé òun náà jáfa nígbà tí wọ́n kọ́ sí ọwọ́ ọdẹ lọ jáfa ẹlòmíràn kọ́ sí ọwọ́ òun náà jáfa so ti wá rò pọ́lọ́hùn ní ibò náà ṣayé ẹ̀ ni tọ́nà ń bá ti wá ń bá a ṣayé ẹ̀ ó ti di kẹfọ́ ní súnẹ́tì ìṣètì ẹ̀ why àfàgbà ní àrísìkù yáàtì wà ńlá mú yẹ sí àṣọ ìbù kọ́tì mẹ́nu wà láàkín ṣúgìlù lè mọ́rí ọmọ kìtù. àrísìkù yáàtì tó bá jẹ́ pé iṣẹ́ ni wọ́n fi máa kó oríire fún yẹn ni àwọn Haúsá ló yọ ọ́ dáa fún jù tó bá yẹ pé ká ṣe wàhálà lèyẹ bá fi máa ń ga ni lèyẹ fi máa ń lọ́lá lèyẹ fi máa ń nípò ni àwọn Haúsá ló yọ ọ́ dáa fún jù igi tó bá le Haúsá là á pè sí ilẹ̀ tó bá le Haúsá ni ètí ń ta súyà nù wọn yóò fa àrò àtọ̀sán yóò fi wẹ́ran lọ ìrọ̀lẹ́ málẹ́ ni ó fi yan alẹ́ mọ́ọ̀rù ni ó fi tà á. bá gbẹ́ kànga kọ̀sẹ̀ntì gbẹ́ kànga nú òjò inú ẹ̀rù ní ẹgbẹ́ Haúsá là á pè sí bá a fẹ́ gbẹ́ tọ́lẹ́ẹ̀tì Haúsá là á pè sí bókú àgbààgbà kú tílẹ̀ bá le wọ́n ní ẹ lọ sábọ̀ ẹ lọ pa Haúsá wá. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká àwa mùsùlùmí àwa àfáà ẹ jẹ́ ká lọ pé ìfẹ́ kádẹ́gbà yìí pé nàṣà àyákún làṣàtà ọlọ́wọ́ kẹ gbogbo wa àmọ́ kì í sọ nìkan náà tọ́lọ́ bá wá ń gba ọ̀nà míì kẹ́ àfáà kẹ ẹgbẹ́ rẹ kò ní ìdí kó ronú pọ̀ bẹ́ẹ̀ ṣe kéta ẹ̀ ìwọ mọ̀ nípa ká ṣètò umura ká kóyàn lọ sí ájì ẹ̀yin ẹjẹ̀tì ẹ̀yin ẹbọ́dẹ ká fìgbésí ayé yín búra wípé gbogbo owó tẹ̀ gbà ń pátá iná lẹ́nà sórí ètò èyàn lọ mọ́kẹ́ èyàn lọ umura ńgbà tí ìsepẹ́ ìyá wèrè ó ti yọ tí náà sílẹ̀ inú tí tọ́yẹ sílẹ̀ lẹ́yìn náà fi ń lífù pẹ̀lú ìyàwó yín lẹ́fi ń lífù pẹ̀lú ọmọ yín lẹ́fi ń lífù pẹ̀lú fámìlì yín inú tọ́jọ́ ọ̀lẹ̀ lẹ́yìn tó ń lé lẹ́yìn tó lọ́kọ̀ iná ṣàyàkùn lásàtà ọ̀nà tó lọ́hún lẹ́yìn ó ti máa bí tẹ́ ti máa lífù nu. ẹ gbọ́ ọ̀nà tẹ́yìn ó ti máa lífù nu. Yẹ́misí Mrs. Yẹ́misí àbúrò ní sẹ́yìn ẹlòmíì tó náà wá kíw tó wọn ọmọ nípa
ọ̀nà àkóyàn lọ Mẹ́kà á sì gbé agbèrò Mẹ́kà àkóyàn lọ wúmúra ṣé ẹ ti rò pé lòun ní fàánú gbọ̀n náà ni tọ́lọ̀ bá wá ń fi àánú gbọ́ òun tó yàtọ̀ sí tọ́dọ̀ tí ẹ lára mu ni gbogbo ẹlẹ́sọ̀ dára wáì èyí tí bá ti ń bẹ lọ́dọ̀ tí nìkan ni aláàjì ọlọ́run fi àánú gba ẹlòmíì ó kéwú lóòótọ́ àmọ́ ọ̀nà tí wọ́n já sí lọ́nà pé a fẹ́ gba mọ́sáàsì lọ́wọ́ àwọn kan ẹ̀kọ́ bì kan ọ̀nà kànga kágbà bì kan ẹ̀kọ́ bì kan ẹ̀yin ẹ bóde kẹ́ ẹ búra kẹ́ ẹ sọ pé gbogbo tẹ̀ ń gbà lórí mọ́sáàsì náà lẹ̀ ń ná sí ibi tẹ̀ ń kọ́ mọ́sáàsì sí kẹ́ ẹ ní gbogbo tẹ̀ ń gbà lórí kànga gbígbẹ́ lẹ̀ ń ná sí ibi tẹ̀ ń gbẹ́ kànga sí ẹ bóde kẹ́ ẹ fi gbèsè ayé yín búra kẹ́ ẹ ní kọ̀ yọ bẹnẹfíìtì tí ń sílẹ̀ kẹ́ ẹ wá tó sọ gbígbẹ́ ẹ̀kọ́ mọ́sáàsì tán kò tún ní nǹkan kan tí ń jáde bẹ̀ fún yín ẹ bóde kẹ́ ẹ fi gbèsè ayé yín búra sẹ́ni tí ọba wa mọ̀ ń pọ̀ ọ̀nà àgbà mọ́sáàsì láti ibì kan àkọ́ síbì kan ẹni tí ọmọ ń pọ̀ ọ̀nà àgbà kànga lẹ́bì kan àkọ́ síbì kan ṣé ẹ ti rò pọ́ lóhùn ní kéhùn náà ni tọ́nà bá wá gbọ́ ọ̀nà míì kẹ́ tó yàtọ̀ sí ti ẹ sọ di haram wáì àbòsí nìyẹn àrí àwọn afáà náà lọ́wọ́ àrí àrí àwọn mùsùlùmí lọ́wọ́ ìyẹn ló bí ká máa sọ pé ewé àtegbò ogún àwọn oníṣẹ̀ṣe ni ọ̀rọ̀ rádaràdá wo nìyẹn sádìsì lọ sọ bẹ́ẹ̀ ni àbáyà kúránì sádìsì lọ adé Saudi ewé mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wà láyàrí ní Saudi ewé mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ní egbò mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tani kankan lè mọ̀ díẹ̀ ilà amúrún mi ní indiláì amúrún mi ní indiláì ni ní mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àṣì ọlọ́ọ̀ ní mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àárí ní Saudi ní Madina ewé mọlẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ṣe ní gbogbo àwọn àfáà kéétà yẹn ló mú ìjọ kan máa wò ipò ló ń dá ìjọ kan ọ̀dá ìjọ kan lọ́gbádùn ìjọ kan ọ̀gbádùn àwọn kan ẹlẹ́bọ àwọn kan kìíní kan gbogbo àwọn kẹyẹ wà nù tẹ́ fi ń kírètì ẹlímì àwọn kékeré tá a jẹ́ mùsùlùmí tá a láàjẹ́ àfa àìnífi ara wa àìnífi ara wa yẹn àjàmátù ráàmà ni wọ́n pè é. láàkọ́ ìràfin mà láàyà lù wàlà yóò là kò sóore lára tí ọba yẹn ṣe tí wọn ọba ṣe. kẹ́rìkẹ́ wa bọ́dẹ̀ wípé ewé àtẹ̀gbò ogún àwọn oníṣẹ̀ṣe ni ṣé àmọ̀ kọ́rọ̀ rádaràda nìyẹn aṣọ tá a wà yìí ewé àtẹ̀gbò ni wọ́n fi ṣe tàdá tàbí ẹ̀ǹtù ewé orí la fi ṣe tàdá ewé ni ọ̀pẹ́lá tàbí ẹ̀ǹtù igi ni. báwo lẹ́sìn á máa sọ pé ewé àtẹ̀gbò ogún àwọn oníṣẹ̀ṣe ni ẹ̀ńtọ́ bá lákàntì àkáǹtì èwo gbogbo àwọn tí àtàǹkà ń sẹ́ẹ̀mọ̀ pàkáǹtì ni gbogbo nǹkan kan tí wọ́n bá kọ síbi kan tá à ń rí àǹfààní bẹ́ẹ̀ ni wọ́n pè ní àkáǹtì alimakitubu ní tí wọ́n kọ síbi kan làkáǹtì ẹlòmíì ọkàn bọ̀ social media yóò dẹ̀ lánú pàgà yóò sì pàdé. yóò dẹ̀ lánú pàgà yóò sì pàdé yóò wá lánú pàgà yẹn yóò wá fi lánú pàgà dáadáa yóò fi dá wàhálà lẹ̀ yóò fi mú súnámì wá fún Islam látara ìlara àwọn kan wàá gbé wọn wàá sọ depo wọn máa dà sásọ funfun àmọ́ abẹ́rẹ́ àmọ́ pé ẹ̀wọ̀n láwọn ní tó tó wí o ẹ̀wọ̀n kìnnìkan tó tó wí o ẹ̀wọ̀n nù yẹ́mẹ́yẹ́mẹ́ mo rí láìfù ta lọ́lọ́ nǹkan Abdulaziz ta lọ́lọ́ ó bóde àfikọ́ lọ́wọ́ sànú arákùnrin yẹn wàláì ó bóde ní ìsìn torí pé ṣé Ahmed Labeeb ìjọba nígbà tí wọ́n travel wọ́n wọ court àtìgbà tí ẹ wà Nàìjíríà tí ẹ wọ agbádá tí ẹ wé láwàní sóòrí láwàní lórí wọn l'Amẹ́ríkà ni sóòrí láwàní lórí wọn àtàgbá agbádá nínú bàálù nígbà tí wọ́n travel ni
ṣe ní Nàìjíríà ó tí ì ríbi tí bàbá wa àgbà ṣe Ahmed Labeeb ìjọba tí wọ́n ti wọ jacket and trouser ni mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ lódìdí torí tí ẹ bá ní kí wèrè oṣù kú ìyá àbòṣe yóò ṣe báṣabàṣa gbogbo yẹn náà wà rè èmi ò rí ibù kankan ètò pọ̀jù àwa mùsùlùmí ara wa là ń dálẹ̀ nítorí ìkẹtọ ọmọlàkejì ọ̀rọ̀ tí ò tọ́ lọ́pọ̀lọpọ̀ kálukú ọmọ sọ social media ọ̀rọ̀ tó jẹ́ pé n tó ń gẹ́gẹ́ ń ṣe yóò bọ̀ social media yóò ní àràmù ni ẹni tí ń gúnṣẹ́ kòkòrò ó ń wẹsẹ̀ kòkòrò ó ń wẹsẹ̀ ńlá ó mu àgbo ọ̀pẹ ẹ̀yìn ó mu àgbo jẹ̀dí ó mu àgbo kòkòrò ó mu àgbo alẹ́ ó mu àgbo afàtọ̀ ẹnìkan wá gún ọṣẹ tiẹ̀ torí pé yẹn sọ ní ordinary name ọsọ lẹ́yọ̀nú ṣé bí ó kọ tó wù wọ́n lọ sọ ọṣẹ tó ogún pẹ̀lú ọṣẹ kòkòrò jésù tọrọ fún ewé kan èyàn lè ṣe ájú oríṣi 100 ewé ẹyọ kan tó ọmọ èyàn lè fi ṣe ájú oríṣi 100 tọ́jà pé bí wọ́n ṣe mú un náà lẹ́lòmíì náà sì mú ọkọ̀ tí wọ́n sọ ọ̀nà sọ ẹlòmíì ó sì sọ lóko mi ṣé yẹn ló ti wá sọ yẹn dẹ́lẹ́bọ ṣé yẹn ló ti sọ yẹn dẹ́lẹ́bọ gbogbo tí ò tó ká kàfàrà ara wa lé lórí ẹ ti kàfàrà àwọn èèyàn jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wa bóde ẹ̀ náà wá wí ń tẹ̀ ẹ́ gámọ̀ pé táwọn wí ọ̀tọ̀ ní ọjọ́ mi ò fèsì fẹ́ni mi ò ṣe tá àti fèsì kankan àtàràbà ní àtẹnìkan ni àwọn gẹ́gẹ́ anybody wọ́n mọ̀ pé ń táwọn wí kọ̀ tọ́ ṣẹ́bẹ́ nìkan ló dá ayé àtọ̀run sẹ́nìkan bóde ní ìsìnkọ́ sọ pé Ògún ló dá ayé àtọ̀run ni sẹ́nìkan sọ pé Ọ̀ṣun ló dá ayé àtọ̀run ni sẹ́nìkan sọ pé Ṣàngó ló dá ayé àtọ̀run ni sẹ́nìkan sọ pé Ògún ló dá ayé àtọ̀run ni sẹ́nìkan sọ pé Ọbàtálá ló dá ayé àtọ̀run ni no anybody wa náà mọ̀ pé ẹnìkan ló dá ayé àtọ̀run àti tí ń bẹnu ayé tí ń jẹ́ Allah anybody wa gbà bẹ́ẹ̀ mùsùlùmí gbà bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì gbà bẹ́ẹ̀ oníṣẹ̀ṣẹ̀ gbà bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè dìlítì statement yẹn àtọ̀ nítorí ọjẹ́ kọ́dé yẹn bá àmọ́ ṣe mùsùlùmí ọba àmọ́ ṣe kìrìsìtẹ́nì ọba àmọ́ ṣe ṣẹ̀ṣẹ̀ anybody mẹ́yìí pé ẹnìkan ló dá wa tá a fi bára wa nu ayé yìí kì í dẹ́ ẹ̀sẹ̀ àwọn táǹkà yìí kì í sáà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kì í sáà níbi wa Isa ti ṣe Jésù alayhi salatu wa salam tàbá wa rẹ ẹnìkan ti sọ pé Allah yìí ń parọ́ ẹni tí ń sọ pé Allah ń parọ́ gan mọ̀ pé sọkúsọ lòun ń sọ ẹni tí ń wíwù kú wì mọ̀ ohun ẹ̀ tí ó wì fún ni kọ̀dẹ̀sẹ̀ ń ráyà tí máa wí kankan fẹ́ nìkankan. torí pé ọ̀pọ̀lọpọ̀ pírọ́blẹ́mù yìí èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ alágídí àwọn àfọ oníkẹta èyí tí wọ́n dálẹ̀ náà pọ̀ nú ọ̀rọ̀ yìí látara ìlara ọmọlàkejì látara ìlara pé lámà nínú sì wá ga irú ìjọ wo ló wà sẹ́sùmùrà ni sádàbí yà ni ṣé mẹ́ríkà sí ni kéwú mélòó lọ́wọ́ ake wọn àdá fi kéwú kíké pín oríire ó lè mọ kéwú jù yẹn lọ kọjá pé ń tọ́ ọmọ kéwú jù lọ òní ọmọ bọ́ ó lè mọ kéwú jù yẹn lọ tọ́já pé ń tọ́ ọmọ kéwú jù lọ ní ọmọ bọ́ wọn àfi kún oríire ọgbọ́ wọn àfi kún oríire ẹlòmíì lè má ma ká ìdátù ó lè gbé lọ́dún bá bí wèrè kọ́ ọmọ náà kọ́ ọmọ sọ́rí fù kọjá pé ń tí ọmọ kankan òní ó sì máa bọ̀ ṣègbésí ayé ẹ̀ kàsáàlì kan láàkù